ẹ jọ mo ti rìn káàkiri ládùúgbò yìí látàárọ̀ mo lọ sí number 1 gbá díẹ̀ bó ni ó ti rí ọmọ ìyá lóde lọmọ yìí. ó sì rẹ níbo ló ti dùn yìí. sójú oyè lọ́sùn ni. oyè ni mò ń wò nídìí wọn yìí. sáwóró dẹnu. ayin láì ṣe àkọ́bí tún lékè lánìí ni. mo béèrè question lọ́wọ́ ẹni tí ò mọ̀ nǹkan tó báwo la ti wá fẹ́ sí tábà tó ní ká padà báyìí ọ̀nà bí ló ti ń bọ̀. ṣé ẹni tó ní adúrú lẹ̀kẹ̀ di ṣé yóò jẹ sá. yóò jẹ jáma lọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ play along ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé olórí burúkú ni sẹ́sì àwọn náà padà bá tíkẹ́ẹ̀tì mi jẹ́ èmi bá you score 1 then recognize àbí wọn náà orí pé òun ò sọ̀rọ̀ ó dà pé tíkẹ́ẹ̀tì tiẹ̀ náà ti bàjẹ́ ni. ọlọ́run ni mo jẹ̀dílé ni irun ọ̀dẹ́ bíi pé tripod rẹ̀ ó yẹ̀ dànù ni masking tape ló padà máa fi mú gbẹ̀yìn. ti kíá apá. olùsísọ́ amújẹ̀dí ni. hello ṣé o sọ nígbà tó bá dà kó tó dà ní. má ti dé o ibi tó dé sọfẹ́ ló bẹ̀ tán ni. ọ̀pọ̀ kí ni wíìrì sí bọ́sẹ̀ máa ń dà ní máa bóyá sàn oorun wíìrì sílẹ̀. kó bẹ́ẹ̀ mo kúkú mọ̀ pé bọ́yọ̀yọ̀ lèmi náà fẹ́ wá sí bẹ́ẹ̀ dìde. fúri kó lọ́nà ọ̀nà mo ti bá nǹkan jẹ́ o mo ti bá nǹkan jẹ́ o. èmi máa ń lò bẹ́ẹ̀ èmi ò dábìí náà àtàbàṣà àti kínní. wo mo bá ń sọ àwọn èèyàn. ṣé mi ò ní ìwọ ni títí tí ó tètè. apá ibi ṣe wá yọ̀ báyìí. Abiona Express Ìbàdàn ó ní kí n dà kí n tó dà ó lóun pẹ́ dà kí n tó dà bá fi mú fìlà mi dání. apá kí ni ọmọ yìí jí o lẹ́ka sí wọ́rọ́ mo ti fẹ́ tọ̀ apá mo ti fẹ́ tọ̀ láìsí latin fẹ́ tọ̀. mo ti tọ̀ dìde dàkúdà rẹ ti tọ̀ apá mo ti tọ̀ dìde kó nu tó nù. Rita. ọmọ wèrè ó gbé mi débi. SARS virus ni. táwọn èèyàn wà. èyí tó ń kọjá lọ jàre. àbí kí sáyé ṣe tún sọ àbí kí mo fẹ́ sáyé lọ́wọ́ kan sí ni. ayé ṣe ìwọ́n ti ló ti dìrẹ́ sí òòsà ọ̀rọ̀ tó máa ṣe tún sọ̀rọ̀ lórí ìrántí òòsà. ní tó nù kò sẹ́ni bọ̀dì tó ń bọ̀ ibi tó ju fìlà sí tó wọ́n àtẹ̀bẹ́ mi fa wàhálà tó bá ti dé èmi fowó rọ́nu wọn àmọ́ fìlà tiẹ̀ orí adé orí ọ̀kẹ́ báyìí wọ́n máa tí n tó fẹ́ ṣe ṣé bí wọ́n sọ pé ká fọ̀fọ̀ kankan sí. lásán ni lẹ́ẹ̀mẹ́ta ǹjà àti ẹ ti sápòjú ní. ní ìjẹ́ mọ́ àlájọ́ ń lò. mo ti rí bọ̀. fún fàájọ ṣé fẹ́ fi ní tó rò ni. ó ti bá gbogbo ẹ̀ jẹ́. ẹ bá wo ìbọ̀ tó wà ń bẹ̀ ni pé tẹ́ ẹ bá ti fi nu ojú ara obìnrin náà tán ẹ mọ̀ mú bọ̀ wá sọ́dọ̀ mi àmọ́ ẹ mẹ́jẹ̀ kápá àwọn kankan kan. ẹ jẹ́rìí sójọ́ menstruation ni àbọ̀ bá gangan kí ni mo fà á já o ti fà bẹ̀ já.